way of disowning him from the family. Kò sí tí a lè ṣe sí àwa ọmọ nǹkan kan pa rẹ̀. Mọ́sálásí ìlú mọ́sálásí ọba ni. Wípé kẹ́ ẹ jọ̀ọ́ jàre, kẹ́ ẹ torí Ọlọ́run, kẹ́ ẹ torí Allah, kẹ́ ẹ torí Jésù Kristi, kẹ́ ẹ bá ní wọlé àdúrà. Àdúrà lọ̀rọ̀ wa bá o. Iṣu kíni yóò ní ọ̀rọ̀ yìí o. Ṣọ̀ún ọmọ nǹkan kan o. Èèyàn ọba purọ́ lókù. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n ti sọ tí wọ́n ti sọ kalẹ̀. Tá a sì ti yiri sọ́tún, tá a ti yiri sósì. Kò sí àṣàdànù nínú rẹ̀ bí ti wulẹ̀ ọmọ. Ohun tí èmi kàn fẹ́ ṣe àfikún rẹ̀ òun ni pé ẹni tí ń bá ń rí yàn fín kò gbà láàfíà láàyè, ẹni tí ń tàbùkù èèyàn kò gbà láàfíà láàyè, ẹni tí ń wòyàn bíntín kò gbà láàfíà láàyè. Gbogbo wa láti gbọ́dọ̀ sánà bí àlàáfíà ó ti jọba, kí Ọlọ́run Olódùmarè kó jẹ́ ká rí àlàáfíà kó jọba láàrin wa. Kìí ṣe yìí nìkan o, gbogbo ìdílé márààrún wọ́n ń rọ gbogbo àwọn ẹlẹ́sìn gbogbo, Kìrìsìtẹ́nì, Mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn àbáláyé wípé kẹ́ ẹ jọ̀ọ́ jàre, kẹ́ ẹ torí Ọlọ́run, kẹ́ ẹ torí Allah, kẹ́ ẹ torí Jésù Kristi, kẹ́ ẹ bá ní wọlé àdúrà. Àdúrà lọ̀rọ̀ wa bá o. Iṣu kíni yóò ní ọ̀rọ̀ yìí o. Ṣọ̀ún ọmọ nǹkan kan o. Èèyàn ọba purọ́ lókù. A sì gbọ́dọ̀ purọ́. A gbọ́dọ̀ purọ́. Ọ̀rọ̀ imam kò ṣe imam. Ọ̀rọ̀ ìdílé wọn lọ́kàn. It's a way of disowning him from the family. Kò sí tí a lè ṣe sí àwa ọmọ nǹkan kan pa rẹ̀. Òjijì ní ìlà dé ọwọ́ bàbá wa kábíyèsí Ṣọ̀ún ti lè Ògbómọ̀ṣọ́. Kọ́mọ nǹkan kan pẹ́. Wọ́n kò wá bá ní. Ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe tí yóò sì ti wáyé òun náà ni wọ́n ti sọ. Àwa tí a wà ní kálẹ̀ yìí, tí a wà ní ìgbàlódé tí à ń gbé ń gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ jọ̀ọ́ ẹ bá ní bá àwọn olórí ẹ̀sìn gbogbo sọ̀rọ̀ kí wọ́n dákun, kí wọ́n jọ̀ọ́, kí wọ́n jàre, kí wọ́n bá ní wọlé àdúrà o. Ọlọ́run ní dí àrẹ́sù nílẹ̀ yìí o. Wọ́n ní a ò ní rógo nílẹ̀ yìí mọ́ odò kéré o, rèrè o, odò kéré. Ká mọ̀ mọ̀ rógo l'Ógbómọ̀ṣọ́ mọ́ odò kéré o, rèrè o, odò kéré o. Mi ò ní púpọ̀ tí mo fẹ́ sọ kún tí wọ́n ti wí lọ. Etí à ń wí ó ti yẹ kó ti yé yín, ìdí nìyí o. Ìdílé tó jókòó márààrún yìí, ọmọ Kúmóyèdé ni a. Kúmóyèdé yìí ìní Jogi Oró bí. Jogi Oró bí, Ògúnlọlá ló sì bí Jogi Oró. Lára àwọn ọmọ tí Kúmóyèdé wá bí, òun náà láti rí Tóyèjì Àkànní, Olúùsì, báyé wù wọ́n, bọ́lá ń tàn àwù wọ́n, bọ́lá bá dojúdé asúnesúne, ìkọ̀yìn sí ọlá yìí rọ̀, kòkòkò ní ilé. Èyí tó wá kẹ́yìn wọn, òun náà ni ọdún àrò, ọdún ìbárò tí jápẹ́ ẹbu. Bọ́yá ẹ fẹ́ mọ̀, mọ́sálásí tí à ń wí yìí nígbà ayé Láyọ̀dé tí sọmọ ọdún àrò
ìní mọ́sálásí tẹ̀ wò ní 1909 àwọn ò tí ì délé ayé ńgbà náà. Abájọ tí wọ́n fi ń kí Láyọ̀dé ní ó kọ́lé èṣù tán ó kọ́ tọlọ́run pẹ̀lú ọkọ̀ mọ́sálásí tó yanjú kétéké gbé èèyàn òyìn àlà ó yìn ọ́ baálé ọmọ jogi oró àdúgbà ń lọ mọ̀ bí ẹ tó lè ní. àdúpẹ́ o. nígbà tí Tọ́lá àti Ayélára ìmáàmù sìn tí wọ́n fi ń fi èèyàn jẹ oyè mufasiru bó tiẹ̀ jẹ́ wípé àní ọba lórí ìtẹ́ ń gbà wọ́n kọ síbẹ̀ sínú lẹ́tà tí wọ́n fún un wípé gbogbo ohun tá a lọ́ọ̀dà yìí o ó dìgbà tá a bá lọ́ba tó fàṣẹ sí i kó o tó dá o. Ó wà nínú ìwé tí wọ́n fún bàbá yẹn bẹ́ẹ̀ wípé ó dìgbà tí Ṣọ̀ún bá jẹ kó o tó di tá a lọ́ọ̀dà yìí. Ṣọ̀ún wá wà lórí ìtẹ́ ẹ wá lẹ́ẹ̀fìyàn jẹ ẹ̀ẹ́dọ́dọ̀ Ṣọ̀ún mọ́ ẹni ẹ̀yin nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ Ọlọ́run tó sì bá yín sọ̀rọ̀ náà ló ní ẹ fi wọ́n jẹ. Ó lòdì sí àṣà àti ìṣe wa ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ìdí nìyí tá a fi sọ wípé is null and void. ní Yorùbá. Kò bá ìlànà àti ìṣẹ̀ṣe wa mu ó ti di àrọ́dànù. Oyè tí wọ́n jẹ. Bẹ́ẹ̀ni. Fẹsẹ̀ múlẹ̀. So nítorí ìdí èyí now mọ́sálásí tí a sì ń wí tó bá jẹ́ pé kò jẹ́ oyè ní mọ́sálásí gẹ́gẹ́ bí mo ṣe wí tẹ́nìkan kan ẹni tí ó bá joyè ń bí ìbò wúwú tó ti lè jẹ oyè kọ̀ọ̀kan wá ṣùgbọ́n kódà bí wọ́n fi kóńkó tó jẹ oyè ní inú mọ́sálásí yìí ó gbọ́dọ̀ wá láti ààfin yìí torí pé irú eléyìí irú lálágbẹ̀dẹ rọ irú nǹkan báyìí bẹ́ẹ̀ dé ìlú yòókù nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ dé Ìwó ni o bẹ́ẹ̀ dé Ìbàdàn ni o bẹ́ẹ̀ dé Ọ̀fà ni o mọ́sálásí ìlú mọ́sálásí ọba ni ọba ní sí kọ́ńtró rẹ̀ àwa lè pé nísìn la yí padà a lè tí ì sọ báyìí ṣùgbọ́n ìgbésẹ̀ tí a kọ́kọ́ gbé náà ni ká sọ fún yín ká ẹ sọ fún àwọn èèyàn wípé kìí ṣe pa à ń wòran o a ti gbé ìgbésẹ̀ àlàáfíà kódà kí ọba yìí ó tó dé torí a pé àwọn àìmọ̀ sínú ààfin bí tá a rọ̀ wọ́n lórí ọ̀rọ̀ imam a ti pé àwọn ìmáàmù kanṣu lórí ọ̀rọ̀ yìí àwọn kàrìnkàrìn nínú ẹ̀sìn Islam àti pè wọ́n sí ìpàdé tá a ti rọ̀ wọ́n fún àlàáfíà tí àlàáfíà sì ti ń jọba lọ tẹ́lẹ̀ kó tó dijọ́ tí bàbá wa ní àwọn fẹ́ bá mùsùlùmí sọ̀rọ̀ káwọn àdírẹ́sì ẹ̀ inú wa bí àwọn kan wípé ò lè jẹ lèmọ́mù kó o tún jẹ sẹ́ríkì àdínì kò lè jẹ́ ìwọ ni ìmáàmù kó o tún jẹ́ alátúnṣe àdínì nítorí pé ìmáàmù gba máìkì ń jọ yẹn àwọn ọdẹ darí program níbi tí ìbẹ̀rẹ̀ sí níbi tí ọ̀rọ̀ yẹn ti tún tú ojú rànú kò sí ẹni tí ó bú bàbá rẹ̀ tí ó jẹ́ èèyàn dáadáa wájú rẹ̀ ó dà kọ́ ọjọ́ máa lé bẹ̀ the fact pé òun ní ọkọ ìyá rẹ̀ tí wọ́n bá bú inú rẹ̀ ò ní dùn sí ẹni ó bá sì bú tó pé ìyá ẹni ní òmùgọ̀ bàbá ẹni ní bú bàbá wọ́n fẹ́ àdírẹ́sì àwọn mùsùlùmí wọ́n ti àdírẹ́sì àwọn christian wọ́n fẹ́ àdírẹ́sì àwọn mùsùlùmí ọjọ́ kẹta rẹ̀ tó jẹ́ ọjọ́ Jímọ̀ ni wọ́n fẹ́ àdírẹ́sì àwọn ẹlẹ́sìn sí láti sọ fún wọn wípé wọn èé ṣe fún ẹ̀sìn kan
I belong to a religion, but I am not for any religion. Nítorí ìdí èyí, ẹ̀yin mùsùlùmí ẹ rí mi gẹ́gẹ́ bí bàbá yín, àyàfi tí ẹ bá gbé nílé Ògbómọ̀ṣọ́ tàbí tí ẹ ṣe ọmọ Ògbómọ̀ṣọ́. Níjọ́ yẹn ìmáàmù ló darí ètò làwọn kan wá fìlì pé wọn ò pe àwọn, ó sì yẹ wọn ó pe àwọn, débi pé wọ́n bẹ̀rẹ̀ sí lọ máìkì mọ́ra wọn lọ́wọ́.